ẹ̀yin tèmi ó mà ga o. Àwọn Yorùbá tó sọ wípé ṣóreṣóre wọn ni kò sọ òre ṣe torí wípé òre níwọ̀n. Mo rí fídíò ìyá ìbejì ọmọ aráyé lè kan níbi tí pásítọ̀ Àgbàlá Gabriel èyí tó lọ bẹ̀ wọ́n wò ní ọdún tó kọjá lọ ní around October bẹ́ẹ̀ ni nínú oṣù kẹwàá ọdún tó kọjá lọ yìí. Ibi tí àwọn èèyàn ti ń sọ wípé bóyá ìyá ìbejì ọmọ aráyé lè ti kú. Pásítọ̀ Àgbàlá ó lọ yẹ̀ wọ́n wò láti sọ fún àwọn èèyàn wípé àlàáfíà ni ìyá ìbejì ọmọ aráyé lè wà o. Ìyá ìbejì ọmọ aráyé lè wọ́n wà láyé, wọn ò kú o. Fídíò yìí ni mo rí. Nínú fídíò yìí ó ní mo rí Rónkẹ́ ọmọ ìyá ìbejì ọmọ aráyé lè. Èyí tó ń kí pásítọ̀ Àgbàlá Gabriel ní mẹ́sàn-án mẹ́wàá, kódà ẹsẹ̀ rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ni okùn méjèèjì rẹ̀ òun ló fi lélẹ̀ nígbà tó kí pásítọ̀ Àgbàlá Gabriel tó sì ń pariwo dádì 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 tó ń gbàdúrà tó ń ṣàdúrà fún wọn. Ó mà ṣe o. Abẹ́ẹ̀rí dádì dádì ọ̀hún èyí tí wọ́n fi okùn méjèèjì kúnlẹ̀ fún òun wà ní ó wá di ẹni tí Rónkẹ́ ọmọ ìyá ìbejì èyí tó ń sọ wípé òun lè bí lọ́mọ. Abẹ́ẹ̀rí tó ní ó gbé mọ́tò pangolo fún un. Àní ní tí Àgbàlá Gabriel ṣe pẹ̀lú kejì ò dáa, bẹ́ẹ̀ ni kò lórúkọ méjì, ìwà náà ò dáa. Ṣùgbọ́n tá a bá tún wò ní apá kejì, charity ò ní wọ́n rán. Èyí tó kàn ṣẹlẹ̀ ni wípé ó yẹ kí pásítọ̀ Àgbàlá Gabriel ó yẹ kó ní agreement pẹ̀lú arábìnrin kejì yẹn. Ṣùgbọ́n kò sí ní tó jọ mọ́ agreement láàrin wọn. Ní tó sì ṣe òun kò bójúmu rárá bó ṣe ń gba owó lọ́wọ́ ọmọ tó nílò ìrànlọ́wọ́ tó sì rí wípé ó wà ní ìdùbúlẹ̀ àìsàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbà lọ́wọ́ rẹ̀. Tó bá ṣe wípé agreement wà láàrin wọn ni wípé percentage táwọn máa ń gbà ní o táwọn bá ti gbé yẹn wá, of course data tá ń lò owó náà fi ń rà á. Wọ́n á tan generator, epo tá ń lò owó náà ni wọ́n fi ń rà á. Bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí wọ́n ń lò níbi charity wọn, owó náà ni wọ́n nílò láti fi run gbogbo activities wọn níbẹ̀. A sì rò wípé ó yẹ kí pásítọ̀ Àgbàlá Gabriel náà kó yọ gbogbo owó yìí kó yọ lápò rẹ̀ nígbà tí ó bá ń gba owó fún àwọn èèyàn tóun sì ń pebi mọ́nú àtàwọn àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. Àwọn tó bá run charity nínú charity náà òun náà làwọn náà ti ń jẹun, òun náà ti ń mówó tí wọ́n ti ń ná. Ó kàn jẹ́ wípé ọ̀nà tó ń gbà ṣe òun ni ò lẹ́tọ̀ọ́. Ó yẹ kó come out plain. Ó yẹ kó come out clean fún gbogbo àwọn tó bá ti gbé wá wípé o percentage tí àwọn máa ń gbà ní tí àwọn bá fẹ́ gbé èèyàn síta torí wípé àwọn náà nílò owó. Ṣùgbọ́n nígbà tí ò ti wá rí bẹ́ẹ̀ òun ló fi fa wàhálà ètò fífa yánpọnyánrin. Ṣùgbọ́n tí gbogbo èèyàn bá wá ń sọ̀rọ̀, ó yà mí lẹ́nu fún Rónkẹ́ ọmọ ìyá ìbejì ọmọ aráyé lè pé àwọn náà ní láti wá jáde láti máa sọ gbogbo ohun tó ń sọ yìí. Òun lè bí pásítọ̀ Àgbàlá Gabriel lọ́mọ. Ṣé wọn ò mọ gbogbo eléyìí nígbà tí wọ́n fi ń ṣe yes àtàn ṣe yes mà tán fi ń lọ tán gbowó tán gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. Gbogbo tá a bá tiẹ̀ rí gbogbo nǹkan arígbà tí wọ́n ń bi Rónkẹ́ léèrè wípé kí ni nǹkan tó fẹ́ máa ṣe torí páwọn rí pé òun ló fẹ́ máa tọ́jú ìyá. Ọ̀nà wo làwọn fi lè gbà ràn lọ́wọ́, kí ló fẹ́ máa ṣe. Mo rántí nígbà náà lọ́hùn wọ́n ní ṣé yóò kó máa ta oúnjẹ tútù, kó máa oríṣiríṣi iṣẹ́ òní wọ́n suggest fún wípé kó ṣe. Ó sì ṣàlàyé pé iṣẹ́ tó wù òun láti ṣe ní. Mo rántí wípé wọ́n raise owó fún òun náà tí wọ́n sì fún lówó. Gbogbo owó yìí kí ló fi ṣe? Ibo lówó ìwọlẹ̀ sí? Ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ gan. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká jọ wo fídíò yìí níbi tí pásítọ̀ Àgbàlá Gabriel tó ti lọ bẹ ìyá ìbejì ọmọ aráyé lè wò nígbà tí àwọn èèyàn ń pariwo wípé ìyá ìbejì ti kú, ó ti kú. Gbogbo ohun tẹ́yin náà bá rò lórí fídíò yìí ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. Àlàáfíà ni ṣe ohun ìyá ni mò ń gbọ́ yìí. Ọlọ́run sí o. Ọlọ́run sí o. Ọlọ́run sí o. Ẹ bá ń tan iná.
ẹ bá ń tan múlẹ̀ báyìí. ẹ bá múlẹ̀ báyìí. ẹ ṣeun. Hallelujah. 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 Kí n date òní? Òní ni 17. Today is 17th of October. October 2025. Bẹ́ẹ̀ni sà. 17 October 2025. Aago mélòó? Ní aago 6 rọ̀lẹ́. After 6 la wà rọ̀lẹ́. Wọn lọ́dọ̀ yà bèjì ọmọ aráyé le bẹ́ẹ̀ Ọlọ́run ti dá sí wọn ní ìráyè wo ìyá ọ̀nà pọ̀ bẹ́ẹ̀ mo ní máa débi ìrọ̀lẹ́ yìí ẹ má sọkúsọ mọ́ o agbára Ọlọ́run yóò túbọ̀ di ìyá láyéláyé ìyá máa rí ẹ̀mí ń lo bí ẹ jókòó ẹ̀rẹ̀ mi lò ó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀rí ẹ̀mí lò ó ẹ̀rí ẹ̀mí lò ó wọ́n tó pọ̀ kìkì yín ẹ̀ ń pẹ́ ògo yín èso ògo kọ̀rọ̀ ẹni tó bá ti ní ògo ariwo wọ́n máa rí nǹkan kan láti pariwo ẹ̀ sá wọ́n ṣàgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ because ọ̀rọ̀ ẹnìyàn ò kàn lè silent kò lè kíná ògo ni ògo òṣùpá ni kò sí bó ṣe tó òṣùpá máa tàn màmá agbára Ọlọ́run yóò dì yín mú májẹ̀mú rẹ̀ yóò gbé yín mú ipa Olúwa yóò dì yín mú àwọn ọmọ yín ò ní kú ọmọ ò ní kú màmá ẹ̀mí yín máa gbé àlàáfíà lẹ́wà náà ní wàá ń sọ náà dára lóò sí àlàáfíà ni màmá wà ẹ bá ń gbójú wọn dáadáa ó rè é wojú ẹ ti rí àlàáfíà ni màmá ẹ fọkàn yín balẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ àlàáfíà Jésù wà pẹ̀lú yín ẹ̀mí yín á gùn kẹ́ẹ̀tẹ̀ tó lọ bá Jésù ẹ̀mí yín máa gùn ẹ̀mí yín máa gùn Ọlọ́run tó fẹ́ káwọn èèyàn kan rí yín ni Ọlọ́run fẹ́ káwọn èèyàn rí yín ni ẹ má bínú pé ẹ̀rí mi náà ọ̀nà yẹn ti pọ̀ jù ẹ má bínú báwọn kó tẹ̀yìn lágbo yìí màmá ẹ̀mí yín ó gùn ẹ kàn tẹ́wọ́ yín ni bí mo ṣe ń fún yín lẹ́lòmínà ó fún yín lé ní ìsọ́la ẹ tẹ́wọ́ yín ẹ̀mí mi fún yín ní lórúkọ Jésù ẹ̀mí yín máa gùn ẹni bá ní kẹ́ ẹ kú mo ti sanwó ẹ̀mí wọn báyìí ẹni bá ní kẹ́ ẹ kú wọn ó gba kú yín kú ẹni bá ro ikú sí màmá wọn ó gba ikú yín màmá ẹ̀ ní kú lójijì ẹ̀mí yín máa gùn ẹ̀ ní àlàáfíà ẹ̀ jẹ wọn mọ́ àti Rónkẹ́ ò tí ì jẹ èèyàn yóò jẹ èèyàn inú yín máa dùn ẹ̀ rí ire wọn ẹ̀ bá wọn sí chọ́ọ̀tì ẹ̀ bá màmá ẹ̀ sì wọ́n dé lóyìnbó ó máa dá fún àǹtí lójú màmá ẹ ní fi kú san àwa náà ní fi kú san àwọn èèyàn tán ń wò yín lé lórúkọ Jésù ìfẹ́ wọn sí kò ní bàjẹ́ ẹ rí ànúgbà ojú òní tì ẹ̀yin wo lẹ fẹ́ máa rí màmá dáadáa ẹ̀láyẹ fẹ́ máa rí wọn kí inú wọn máa dùn kí sàkẹ́ rí wọn kẹ́ máa rẹ́rìn tọ́jú fẹ́ máa rí wọn màmá mo fẹ́ báyìí ni o màmá ó pe àkáǹtì wọn fúnra wọn wọ́n pè é ṣe bí ìròyìn kú la gbọ́ nígboro kò dẹ̀ rí bẹ́ẹ̀ ká ní wọ́n kú ni ọ̀pọ̀lọpọ̀ ti máa dáwọ́ pé ó yá gbó sí ó yẹ gbà Ọlọ́run tí wà ní jẹ́ dáwọ́ gbó sí fún wọn ó yá èmi ti ẹ̀ńtà ẹni rokúrò wọn mo ti sanwó ẹ̀mí ẹ̀ kí áńgẹ́lì ikú kó lọ bá ẹni yẹn kí wọn àti ìwà mọ́rú lọ́tàn pa mọ́yàn ẹ̀ tẹ̀ parọ́pọ̀ èèyàn sí èèyàn kú ẹ máa wádìí ohun gbogbo dájúdájú ẹ máa wádìí ohun gbogbo dájúdájú màmá ẹni rokúrò yín yóò forí ara ẹ gbé màmá ẹ pé ẹ̀káǹtì yín wọ́n fẹ́ àwọn èèyàn tó fẹ́ rí yín ni ẹ pé àkáǹtì yín ó yá 00 34 85 71 48 lẹ́ẹ̀kan sí mo bọ̀ lẹ́ẹ̀kan sí 00 34 85 71 48 lẹ́ẹ̀kan sí 00 34 85 71 49 Access Bank. 48 àbí 49 àti Rónkẹ́ ẹ̀jọ́ ń sọ lọ for the last time. Okay. 00 34 85 71 48 Access Bank. Adenike Gboye. So kàkàkà dáwọ́ pósí ó yẹ dáwọ́ mílíkì. Ọ̀sán bá kéré. Kàkàkà dáwọ́ pósí. Ká máa dáwọ́ màálù pàfẹ́ sòkú. Ẹ dáwọ́ mílíkì àti bọ́ǹfìtà. Kí tí ọmọ ọmọ táyé wọn máa dá
tí wọ́n máa ríran wọ́n máa wọ̀ Canada èèyàn fi mílìkì wọ̀ kan o èèyàn fi bọ́ǹfìtà wọ̀ kan o ó yá àlàáfíà màmá ìdílé náà àlàáfíà náà wà ṣètìlì gan àlàáfíà náà wà àlàáfíà náà wà o mama is okay mama is healthy mama ti dàgbà lóòótọ́ ẹ bá ń pàtẹ́wọ́ mama ti dàgbà lóòótọ́ wọn à ní kú báyìí in the name of Jesus ṣe bọ́ọ̀ náà lẹ pé so náà ni ẹ bá tún pé 00 34 85 71 48 ìyá abẹ́jọ́ máa ráyè lé Ọlọ́run ti dá sí yín ogun tí èṣù bá gbé yóò borí wọn. Ìbéèrè ni pé wọ́n lè yín ní ọ̀nà kan wọ́n sá ní ọ̀nà méjì gbogbo ẹni bá rọ ibi ròyìn ibi máa dáhùn nílé wọn ibi máa dáhùn nílé wọn ẹ̀ ní kú báyìí ẹ̀mí yín á gùn kàkà owó pósí ẹ̀sìn fún ọlọ́wọ́ míìkì ibẹ̀ tí rí wọn ti pẹ́ lóòótọ́ ohun tó sọ ni pé Ọlọ́run fẹ́ ká tó rí wọn Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan so instead of owó pósí instead of owó màálù instead of owó tẹ́ǹtì táàfin sí wọn ẹ wá fún ọ lówó mílìkì báyìí ẹ fún ọ lówó bọ́ǹfìtà ẹ fún ọ lówó aṣọ kíyàwó wọṣọ nígbà kan wà láyé nígbà kan wà láàyè mo gbàdúrà ẹ̀yin náà ní kú o ẹ ń bá ro kúrò wọn náà yóò gba kú rẹ kú ẹ ń bá ro àìsàn ro wọn máa gba kú ẹ kú orúkọ Jésù ọmọ yín ò ní kú ọkọ ò ní kú ẹ̀yin náà ò ní kú àjọgùn lẹ́mìí nínú àlàáfíà àti ọrọ̀ nọ́mbà ẹyọkan tí wọ́n lè fi kí màmá ń kọ́ nọ́mbà ẹyọkan tẹ́lẹ̀ fi kí màmá 070 nọ́mbà tẹ́lẹ̀ fi kí màmá tẹ́lẹ̀ fi gbọ́ wọn 070 37 87 30 3070 ó yá o again 070 070 37 87 30 70 àwọn rẹ o ẹ bá ń gbójú wọn ẹ bá ń taná sójú wọn ẹ ṣeun o ìyá ẹka lè lé àkárí yín. hallelujah hallelujah hallelujah. ẹlẹ́mìíràn mi ò kú o. olùpẹ̀ omi ò kú o. ààyè ni mo wà. ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́ ó yá màmá ẹ bá ìkọ́tà ẹ gbàdúrà fáwa náà ẹ gbàdúrà fún ó yá kúnlẹ̀ ní orúkọ Jésù orúkọ Jésù ayérayé alágbára ńlá ọba tí ń jẹ́ èmi ní lónìí èmi ní lórí àgbà nínú ìdílé kálukú lórúkọ Jésù ẹkún àtọ̀sẹ́kọ̀ mi jẹ́ ká ìsúkọ̀ jíjì kò ní wọnú àyẹ̀wò àánú agbára lọ́wọ́ fi gbé wa owó òkú ẹwọ̀ Ọlọ́run yóò di mímọ̀ nù àyẹ̀wò Ọlọ́run ṣe wá lórúkọ Jésù gbogbo ọ̀nà tí wọ́n gbà lọ́nà ibi láti náwó ibi nínú ayé ẹnikẹ́ni lórúkọ Jésù lónìí Ọlọ́run kò bí wọn wọ́ ìwà agbára wọn jẹ́ ìwà kófàṣẹ ọ̀run yìí ìwà kófà àánú agbára lágbára gbogbo ẹwà kò di mímọ̀ ayé lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí máa ń sọ ìwà wa Jésù Ọlọ́run Elédùmarè yóò bá ń fi àánú gbé ẹ̀mí púpọ̀ àtàlàáfíà Ọlọ́run bá mi fi gbé ìṣẹ̀lẹ̀ tó yẹ tó yògo yín lórúkọ Jésù Ọlọ́run yóò wáyé àánú agbára Ọlọ́run yóò di mímọ̀ nínú ayé yín ọba tí ń jẹ́ èmi ni ọba tí ń jẹ́ èmi ni ẹ̀rí ńlá tí ń jẹ́ èmi tó ń jẹ́ èmi nínú ayé yín lórúkọ Jésù yóò jẹ́ èmi nínú ayé yín àánú agbára ńlá yóò yí nǹkan nídìí ọkọ nídìí ọmọ nídìí gbogbo ẹgbẹ́ lórúkọ Jésù ògùn ẹ̀wọ̀ Jésù fàánù yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ ìjọ Ọlọ́run aláyè kò ní rí bí níbi ò ní ṣẹlẹ̀ ànídẹ́ ní àwòrán ìgbàdúgbò ní wọnú àyè ó yá lórúkọ Jésù ní ìgbà tí ó bá fi di December nísìn lórúkọ Jésù ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ogbó ìròyìn ìbùkún ìgbésẹ̀ àti ṣeré ìgbésẹ̀ àti káàbọ̀ bẹ́ẹ̀ ni yóò ní Jésù Olúwa wa àmín àmín àmín. kàkà owó pósí ló yẹ fún ọ lómìnkì kó máa rún polá ẹfun ọlọ kàdíàkà owó pósí kàkà owó màálù òsùkú míìkì bọ́ǹfìtà owó yáyáyá àtúnọ̀gá ẹgbà báyìí God bless you ẹ̀ẹ́dì kọjú kú o àníwá yín tì báyìí ẹ ṣe gan-an ní sá. ṣe mo dúpẹ́ o ẹ máa tẹ̀lé àwọn àpẹẹrẹ wa o gbọ́dọ̀ máa fún wa o.